màmá. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí Iyaloja General Oshodi sọ̀rọ̀ local government, kí ni ẹni sọ fún àwọn ọlọ́jà, òǹrajà, òǹtajà pẹ̀lú ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí? adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba tó láyé tó lọ́run á bá wa ṣe. Ibi tí gbogbo wa rọkàn sí èrò wa papọ̀ mọ́tọ́ Ọlọ́run á bá wa ṣe délẹ̀. Èròǹgbà ọkàn wa náà ni pé kí ẹni wa, ẹ̀gbọ́n wa, kí àbúrò wa, bàbá wa tí ó ń jẹ́ Bola Ahmed Tinubu, ọmọ Iyaloja General Bibatu Mogaji, tó jẹ́ ìyá fún gbogbo wa, tó dá Iyaloja General tá à ń jẹ yìí, tó dá sílẹ̀, founder Iyaloja káàkiri tó dá sílẹ̀. Èròǹgbà wa ni pé kọ́lọ́hún ọba kó bá wa mú lọ sí ilẹ̀ lérí, ibi tá a fẹ́ kọ́lọ́hún ṣe bẹ́ẹ̀ fún wa. Torí gbogbo àwọn ọlọ́jà àti gbogbo ìlú a nígbàgbọ́ yìí pé tó bá débẹ̀ ìrọ̀rùn máa dé. Torí náà la ṣe ń ṣe gbogbo ìta ń ṣe yìí. A mọ̀ pé àṣẹ lásán Ọlọ́run ọba tó láyé tó lọ́run á bá wa ṣe, torí òun lolùbá wa ṣe ló ń ṣe ohun gbogbo. Á bá wa ṣe gbogbo ohun tá a fẹ́, Ọlọ́run á jẹ́ kó ṣe é ṣe fún wa. Gbogbo àwọn ọlọ́jà náà tá dìde torí tàwọn ọmọ wa, àwọn ọmọ wa, generation tó ń bọ̀, torí gbogbo nǹkan ṣe rí yìí kò dùn mọ́ wa. Iṣẹ́ ti pọ̀ jù, kò sówó, wàhálà wa pọ̀, tó dẹ̀ jẹ́ pé kódà ìwọ̀nba pé a wà lórílẹ̀ ayé, Ọlọ́run dẹ̀mí wá sí òun lọ́pẹ́ tá à ń dá. Gbogbo yòókù bá àdúpẹ́ lọ́dọ̀ ẹ̀, torí kò fa àárẹ̀ ṣe wá, kò fa àìsàn ṣe wá. Àwọn tó dẹ̀ wà nú ẹ̀ náà Ọlọ́run á kó wọn lọ. Omi ara ṣán ara Ọlọ́run ò ní fi de gbogbo àmọ́lẹ̀. Ó tura púpọ̀ jù, torí a gbọ́dọ̀ máa sọ nǹkan tí ò dáa. Ẹnu ti dẹnu àṣẹ ni ta fi ń ṣàdúrà lójoojúmọ́. A gbọ́dọ̀ máa fi pé nǹkan burúkú síra wa. Ìyẹn ni gbogbo wa ṣe dìde, la ṣe ń fi ẹ̀wúrí wa hàn gẹ́gẹ́ bí ọlọ́jà, gẹ́gẹ́ bí aráàlú, gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Nàìjíríà. La ṣe ń fi ìwúrí wa hàn pé a nífẹ̀ẹ́ sí pé kó débẹ̀. Èròǹgbà wa nìyẹn. Gbogbo ọlọ́jà náà ní gbogbo àgbáyé, ìmọ̀ wa náà ẹ̀yọ̀ kan náà ni. Torí ẹ̀ la ṣe ń ṣe gbogbo ìta ń ṣe. Mo dẹ̀ mọ̀ pé àní ṣe lásán. Ọlọ́run àtorí ìkànṣe kan ni. Á wo wàhálà tá ń ṣe yìí, á bá wa jẹ́ kí ìlérí ayọ̀ náà láìpẹ́ láì jìnnà kó mú ṣẹ. Àmín Ọlọ́run màmá mi. Kí wá ní àmọ̀ràn yín fún àwọn ọlọ́jà pẹ̀lú àwọn ọmọ wọn nílé fún ìbò tó ń bọ̀ lọ́nà yìí? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àmọ̀ràn wa ni wípé gbogbo ọlọ́jà lọ gba PVC, a dẹ̀ try. Ọlọ́run náà dẹ̀ bá wa ṣe. Àwọn local council wa náà wọ́n try, torí wọ́n make sure yìí pé nígbà tó jáde wọ́n pe àwa tá a jẹ́ ìyá ọjà, wọ́n pè mí Iyaloja General náà pé ẹ pa àwọn ọlọ́jà yín, ẹ pè ìyá ọjà kọ̀ọ̀kan kíní èèyàn kọ́ lọ sí kọ́ máa bọ̀ ní local council, PVC wọn ti jáde. A dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà. Gbogbo àwọn tó yẹ pé ẹ mọ̀ bẹ́ẹ̀ àsìkò ìṣe rí bá a ṣe àjẹ ni. Àwọn ọkùnrin wa wọn láwọn ò ṣe, ṣùgbọ́n ó dàbí pé gbogbo ẹ̀ ṣe rí. Àwọn obìnrin náà nìkan náà ni à ń ṣe kò kárí gbogbo ẹ̀. Àti dìde ń dìgbà ó dẹra fẹ́ lòmíì, torí bó bá dìde báwọn ọmọ tó wà ń bẹ̀ bá pa tọ́rọ́ wọn tẹ̀ ní kólẹ̀ rárá. So a láti máa tẹ̀ pé wọ́n yí pé ẹjọ́ kán bá fi sí Saturday and Sunday, wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé a make sure pé wọ́n lọ gba PVC wọn, torí ìwé ẹ̀rí wa nìyẹn. Gbogbo ìta ń ṣe yìí bàbá tilẹ̀ ṣe bàbá ní PVC lọ́wọ́, Ọlọ́run ò ní jẹ́ ká ṣe lásán. So a dẹ̀ make sure pé àwọn ọlọ́jà, kódà ìbò kọ̀ọ̀la báyìí àti ṣe ètò bí gbogbo ọlọ́jà ṣe máa dúró, tá a máa wà nínú ọjà tó jẹ́ pé àárọ̀ ọjọ́ kejì a máa bọ́ sí polling booth, a máa so ọ̀rọ̀ kò sépo kò sí gbogbo ẹ̀, Ọlọ́run á bá yanjú ẹ̀. So I try, Ọlọ́run náà dẹ̀ gbà fún wa. Gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́, àwọn ọ̀dọ́ tó wà níta káàkiri àgbáyé, kí làmọ̀ràn yín fún wọn fún àsìkò ìdìbò yìí? Àmọ̀ràn mi fún wọn ni pé gbogbo wọn náà ọgbọ́n ti ń dẹnu gbogbo wọn. Àwọn náà ti ń rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ṣùgbọ́n àmọ̀ràn mi túbọ̀ fún wọn ni pé èyí tó bá ti wọ 18 years tó ti lè dìbò, tó bá débẹ̀ kó lọ ṣe ẹ̀tọ́ ẹ̀, ojúṣe ẹ̀ ni. A lè sọ pé nítorí pé
àwọn ọmọ jàgídíjàgan wà ń ta gbogbo wọn náà lọ́hùn tí bá rọ wọn lọ́kàn kò sí bí tí ṣe èsì ọlọ́run náà la máa bẹ̀ tí bàbá bá wọlé ń sìn ẹ̀rí pọ̀mọ̀ tá a dínkù torí ọ̀pọ̀lọpọ̀ wọn náà fẹ́ ṣe wọ́n gbà tí ò síṣẹ́ tí ò sí ọ̀nà ibi tó lè gbà èyí tó lóun kọ́ṣẹ́ ọwọ́ kò sí ná àwọn òbí náà ló ń ṣe kutukutu ọmọ 18 years ó ti yẹ kó bọ́ta lábẹ́ òbí ọwọ́ àwọn yìí béèrè owó oúnjẹ ọmọ 28 gan nígbà tó bá fẹ́ kó yàyàkuyà wàá yìí máa wọ́ra lórí ni báwo mo lò lọ báwo ló ṣe rìn gbogbo ẹ̀ náà la fẹ́ kó kúrò ń bẹ́ la ṣe ń ṣe gbò ìta ń ṣe mọ̀ràn mi dẹ̀ sí wọn ni pé tán bá ti dìbò tán kó wọ sílé ìyá wọn lọ kó lọ jókòó èyí tó bá ní tẹlifíṣàn kó tọ tẹlifíṣàn kó máa wo èsì outcome kó máa ṣọ́ gbogbo nǹkan bó ṣe ń lọ kó máa ṣe jàgídíjàgò kó jọ òfò ọlọ́wọ́n ọba bí wọn gbogbo wàhálà wa òbí tá à ń ṣe yìí tá à ń lo òkè tá à ń lo òde tá à gbàlù tá à ń jó yìí tá à ń ṣe gbogbo yìí tá à ń ṣe rálì torí tiwọn ni tó bá jẹ́ tiwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n torí tiwọn káwọn náà lè rọ̀pẹ́ dá òní gbogbo tá à ń ṣe torí náà mo bẹ̀ wọ́n kọjọ torí ọlọ́run mo fà ọ̀nà bí mò ń ṣẹ́ láǹbẹ̀ wọn mo fi Mọ́kà Mẹ́dínà bẹ̀ wọ́n mo fi kúnlẹ̀ abiyamọ bẹ̀ wọ́n èyí tó bá ti lè dìbò kó lọ lé ẹ̀ èyí tí ò bá yìí tó bòdì kó jókòó sí iwájú tẹlifíṣàn yìí àti bàbá ẹ̀ kó máa ṣọ́ ohun tó ń lọ ọlọ́run á bá wa ṣe. ó yá ìyá mi bá mi ṣàdúrà fún gbogbo àwọn ọlọ́jà lápapọ̀ jàre pẹ̀lú ẹnu àṣẹ yín. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ọlọ́jà àtàjèrè àtàlówó lọ́wọ́ àtàṣoríire àwa la bí gọ́vnà àwa la bí lọ́yà àwa la bí president gbogbo àwọn tó ń ṣe nǹkan ńláńlá yìí náà àwa la bí wọn ẹ̀mí gígùn àtàláfíà tó ń sànyà ọlọ́run á fún gbogbo wa àtọlọ́jà àtẹni tó ń tà ní ọjà àtẹni tó ń tà ní abẹ́lé gbogbo wa pátápátá nǹkan kan náà ni wá níta máa jẹ là ń wá ànípàdé tó máa jẹ wá ojú wo ò ní rí bi etí wo ò ní gbọ́gbọ̀kúgbọ̀ àní ṣòwò ṣọ́ọ̀tì àtàjẹ la máa ṣe àní gbúrò òkèrè banújẹ́ àní gbúrò agbègbè banújẹ́ ó ń dùn kò ní kan fún wa àní báláyé fọ́ọ̀tì ibi tán ti ń náwó ànínájú ẹ̀mí gúgùn àtàláfíà ara iṣan ara ẹ̀jẹ̀ ara omi ara ọlọ́run ò ní fìdí wa mọ́lẹ̀ àjọṣe títí àwa la máa jọjà ọjọ́ òní jẹ wá àní fọmọ nọjà àní farawa nọjà àní fọkọ ọmọ nọjà àní fọyọyàwó ọmọ nọjà àní fi gbogbo wa àníṣe tutù ọjà àtolùrà àtolùtà àtolùgbé gbogbo wa ẹ̀mí púpọ̀ àtàlàfíà ara àbá láàfíà àti ìyọ́nú ọlọ́run àbá pàdé lọ́la láwùlà wàlà kúwàtà ìlà àbílà ìlà sí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin. ṣe àdúpẹ́ màá mi. títí Mọ̀dínátù Mrs. Balógun nǹkan tí mo fẹ́ ká ṣe gbogbo àwa ọlọ́jà àtàwọn ọmọ ìlú Òṣòdì pátápátá ẹ dìbò fún Jagaban
ẹ jẹ́ kó wọlé ọmọ olódò dẹ ẹ jẹ́ kó wọlé àti sanwó èkó sanwó gbogbo everything ẹ jẹ́ kó wọlé tó bá wọ ẹ wo gbogbo nǹkan tó ṣe fún wa ẹ rí pé nǹkan dáadáa ló ṣe fún wa ẹ jẹ́ kó wọlé tó bá wọlé wọ́n tún máa ṣe jù yẹn lọ fún wa ẹ wo gbà tí Gàgàbán tó ṣe gọ́fúnà fún wa àmọ́ nǹkan táwọn ọmọ Ọ̀ṣọ́dì àmọ́ nǹkan táwọn chief so tó wá dẹ̀ tún wá wọlé fún president a mọ̀ pé ó tún máa tún Nàìjíríà ṣe fún wa dáadáa ìtọ́wọ́ láì sọ pé ẹ má ṣe báwọn jà o ìbò ní ẹ̀dì o ẹ má ṣe báwọn jà o ìbò ní ẹ̀dì o àwọn tí wọ́n ti bàjẹ́ o kò ní kó nọ́mọ́ tiwa ẹ má ṣe báwọn jà o ìbò ní ẹ̀dì o lórúkọ Muslim Akínsọ̀yà Àyìndé Olúọmọ worldwide